sẹ́rí ká mọ́ parọ́ ọlọ́run ò kọ̀yà mẹ́lòmíì o obìnrin míì kàn déédéé fi ọwọ́ ara rẹ̀ fàya ni ṣé bọ́n Yorùbá bọ̀ wọ́n lẹ́ni tí ò bá sówó àlè yóò rẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ náà ṣe pa ni torí òye mi o tó bá sì jẹ́ pé ara àlùbáríkà tẹ́ ẹ ra torí gbogbo nǹkan àlùbáríkà ni wọ́n fi ra àlùbáríkà fáwọn ọmọ rẹ ó ṣoríire àwọn tí ń pòwe fún yín tán pàrọwọ̀ orí ibú fún yín wípé àwọn ọmọ kan ò ṣoríire ní òye mi ọmọ tọ́lọ́run bá destiny pé yóò ṣoríire mọ̀ wo ẹ̀kọ́ ya fúnra rẹ̀ all because of wípé torí àwọn ọmọ ni àwọn ọmọ wo lẹ́yìn ìgbà tó o bá ti sáré tó o raise àwọn ọmọ bó ṣe yẹ kó o raise wọn tó o bá tèèyàn jẹ́ tí ì ṣe pé bóyá ọmú kan mọ́ kan ọmọ rí ò ṣe ní mọ̀ sóríire wọ́n sóríire tó bá jẹ́ pé ara àwọn àlùbáríkà tẹ́ ń rà náà ni ẹ dákun ẹ explain fún mi lẹ́kùnrẹ́rẹ́ torí èyí tí ń mú àgọ́ wá ọ̀rọ̀ ọ̀yá yìí ó mọ̀ sórí ẹrù ó sórí ẹrù ẹni náà ń bẹ kí n sáwò àwọn náà ń bọ́kọ ẹni tí ò tiẹ̀ lówó lọ a máa tọ́jú ilé wọ́n wá láwọn lọ wájú ọlọ́ àwọn lọ ní ìbẹ́lọ̀ fún un wípé àwọn ò fẹ́ kọ́kọ́ àwọn ọmọ tọrọ jẹ lábẹ́ àwọn Ọlọ́run sì gbàdúrà wọ́n ní iṣẹ́ kápẹ́ńtà ní í ṣe ó sì bẹ̀rẹ̀ sí ní rí iṣẹ́ gbogbo nǹkan ó wà òkè níwọ̀nba ṣàdédé lọkọ rẹ̀ fẹ́ lórí ìfúnyàn lóyún bó ṣe pé tí òun fi ṣe ìṣòlọ́lọ́kùnrin fi ń dúpẹ́ ńgbò wá rẹ̀ fúnyàn lóyún náà ìyá ìwà tún sọ wípé kó lè nífẹ̀ẹ́ àwọn ọmọ tó ń bí kó lè sojúṣe lórí wọn ó lòun tún gbá ìyàwó tọwọ́ tẹsẹ̀ ńgbà ìyàwó bímọ ó lówó ló pọ̀ jù bí owó òkó mọ ìyún ọmọ ìyàwó nù ó tán fẹ́ lé ara àlùbáríkà tẹ́ ń ránu àbí ẹ múra sí i ó lòun ló ń ṣèkó mọ ó wá tún ṣèkó mọ tán nù wọ́n ṣe gbogbo ẹ̀ ìyá ẹ̀ ló ń rí opportunity wọ́n filẹ̀ lọ ara àwọn àlùbáríkà tí ìyá ẹ̀ rà fún àwọn ọmọ ti ẹnu ọ ló sì jẹun sóríire wọ́n tiẹ̀ sóríire nítorí ìyá tó jẹ́ yìí kò gbọdọ̀ jẹ́ ń gbé bẹ́ẹ̀ bá jèrè ọkọ ó yẹ kẹ́ ẹ jèrè àwọn ọmọ ìyá ẹ̀ wá náà filẹ̀ lọ wọ́n tún wá mú un débi tóun ó ti ya owó tóun ó ti ra lẹ̀ pé ẹni yẹn sọ pé nítorí náà gbànú tóun fi bẹ̀rẹ̀ tọ́lọ́n sì bá sí oúnjẹ ní ń tà yóò mọ̀ rówó dá padà ìyá ẹ̀ wá ní òun mú ọkọ lọ wípé ọkọ ni kọ́kọ́ kọ́lé ná ó mú ọkọ rẹ̀ lọ́nu o ó tún mú lọ bí tí wọ́n ó ti gbowó fún un wọ́n rè bára lẹ̀ wọ́n gbowó Ọlọ́run ṣe àtowó àjọ tí ó tún lò mú wọ̀ táwọn bá dájọ́ àti tòun àti tọkọ ìwì lórí ilé wọ́n ṣàparí ilé wọn kò lọ. Meanwhile ìyàwó tí wọ́n fẹ́ lé tán tí ìyá ìṣèkómọ rẹ̀ ọmọ ń jọ́ sí ó ti kú olé ńgbà tí nǹkan tún yí bírí fọ́kọ o nígbà ọkọ wa kán kó délé àtìyàwó náà tún jọ kó lọ wọ́n ń dáná papọ̀ ìyá nígbò ya níyàwó lòun ò ṣàpapọ̀ mọ́ míìwẹ̀ ó lòun ti dábọ̀ rẹ̀ wípé àpapọ̀ yìí yóò lẹ́yìn o tí wọn ò gbọ́ sí ìlọ́run pé kífẹ́ lè wà ní kírẹ́pọ̀ lè wà ní ìyàwó ló kọ́kọ́ sì yẹwọ́ pé òun ò ṣàpapọ̀ mọ́ ó ní iná bá ń dáná tí òun àtọkọ lọ kó fún lówó wọn ò dáná òun àtàwọn ọmọ tó kò sẹ́nibọ̀dì tí ń fún lówó ọkọ̀ fún lówó ó ní 23 years ní tọkọ tí ń náà èmi ò mọrú lifestyle tí obìnrin mi fẹ́ mọ ẹgbẹ́ dákun gbogbo ẹ̀yin tẹ́ ẹ mọ́ ń pàrọwà fáwọn èèyàn wípé àlùbáríkà ni eléyìí ti kọjá àlùbáríkà o torí tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ò fi bọ́ sínú ìgbéyàwó wọn ò ní jígìrì o I'm telling you wọn ò ní jígìrì mí ìwà ìyá ẹ̀ ní pé ọkàn ti fẹ́ yàwó ó ti bímọ kan tẹ́lẹ̀ ọmọ ọ̀dọ̀ rẹ̀ náà ló wà ó nígbà tọmọ ss1 ìyá rẹ̀ tó wá mú ìyàwó tó tún wá fẹ́ léyè èyí kò wá bọ́n gbélé mọ́ ẹ̀kọ́ kan ní wálé ó lè wálé náà ló lè wálé ní ẹ̀ẹ̀kan lóṣù ó lè wálé ní kinní ọmọ mẹ́rin tó náà wá bí wọ́n tún dàpọ̀ mọ́ ọmọ mẹ́rin tí ìyá ìbí mo wáyé wá bí ni wáyé wá kàkó dín mẹ́jọ ọkọ wa ní fowó lẹ̀ ìyá ẹ̀ ní wá ń tọ́jú wọn ó dùn tí sàdín fáwọn ọmọ yẹn pé òun ò ní jẹ́ yá òjìyàn oko mọ́ mẹ́rin tiẹ̀ ó di mẹ́jọ òní wá ń tọ́jú rẹ̀ ìgbà ráìsì oúnjẹ gbogbo tí ń tà oòrùn ó tún bẹ̀rẹ̀ bẹ́sikẹ́
iná ní fi ń fìdí àwọn ọmọ mẹ́jọ. Ṣé definition àlùbáríkà tẹ́ ń rà fáwọn ọmọ ni? Torí ò yé mi. Ṣé definition àlùbáríkà tẹ́ ń rà fún àwọn ọmọ yín ni? Lílù wá ní ó ní 23 years ní tí ń lù. Ó ròyìn ìyà tó jẹ ńjọ́ Sunday. Bẹ́ẹ̀ ni ó sì mọ̀ gbé àwọn ọmọ ń ṣépè. Kí dẹ̀ ni ọkọ fi rè fẹ́yàwó mi ó nítorí pé òun ò bí obìnrin. Ọkùnrin ni gbogbo ọmọ tó ń bí. Onígbọ́ ló sì tún mú ìyàwó tán tún rè fẹ́ náà ọkùnrin lòun náà ni gbogbo ọmọ tó bí. Èyí tán ti bí ilẹ̀ fọkọ náà tẹ́lẹ̀ kó tó fi ọkọ ọkùnrin lòun náà. Ẹ wá wo ọkọ. Ẹ wo condition tí ọkọ wà. Débi wípé in fact ẹyọ kan gan tó wà lọ́wọ́ rẹ̀ gan. Ó yẹ tún mọ̀ check on them ni wípé bó o ní o. Ṣé kò sáà sí nǹkan kan? Ṣé ẹ wà òkè? Ṣé ẹ̀ ń jẹ ṣé ẹ̀ ń mu? Ká mọ̀ sọ pé tiẹ̀ tún dámọ̀ràn wípé òun tún fẹ́ lọ fẹ́ lẹ́ẹ̀kejì. Ṣé ara ìbéèrè mi wá sẹ́yìn obìnrin ni pé ṣé ara àlùbáríkà tẹ́ ń rà náà ni pé kí ọkọ yín máa fẹ́ bùkátà wálé wá fún yín. Ọkọ tó wò wípé òun ti dángájẹ́ òun ti tó níyàwó méjì kó wá mọ́ wá fẹ́ fún yín láti tọ́jú ìyàwó rẹ̀ tó fẹ́ àti láti tọ́jú ọmọ tó fi wá di wípé ẹ̀yin ìyáálé lẹ̀ ń ṣe ìkómọ torí ò mọ̀ yé mi. Ẹ mọ̀ gbà mí kò mọ̀ yé mi. Wàhálà ti wà o. Tó bá jẹ́ para àwọn àlùbáríkà tẹ́ ń rà ní wàhálà ti wà o. Wàhálà ti wà o. Ọ̀pọ̀ bí tún ṣe wá ń ṣe fọ́kọ náà pé èmi mo sáà nífẹ̀ẹ́ rẹ̀ èmi mo sáà nífẹ̀ẹ́ rẹ̀ níbí ni màá kú sí. Ọkọ tún fojú rẹ̀ wò lílù ní bí ìbára. Wọ́n wá béèrè lọ́wọ́ ọkọ kó rojọ́. Ọkọ ò rí nǹkan kan sọ wípé ní tó sọ kò rí bẹ́ẹ̀. Ìyẹn ni wípé ohun tí wúmà yẹn tó lẹ̀ òótọ́ ni. Ẹ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yin ọkùnrin mi. Ẹ sì ní bẹ̀rù Ọlọ́run. Kẹ́ ẹ rántí ọjọ́ tí ó kù ẹ̀yin nìkan nínú sàárè. Kẹ́ ẹ rántí ọjọ́ tẹ́ ẹ yọ golonto báyìí níwájú Ọlọ́run tí wọ́n mọ̀ béèrè wípé kí lẹ fàyè yín ṣe tẹ́yìn náà mọ̀ flashback. Ẹ sì bẹ̀rù Ọlọ́run. Ó ṣe jẹ́ pé gbogbo obìnrin tó bá dáa báyìí ọ̀pọ̀lọpọ̀ wọn ẹ bọ́ sọ́wọ́ alálùbáríkà ọkùnrin. Irú eléyìí ní ìsìn wọn ò ṣe DNA test kan rí pé ọmọ àlè náà kó wá o. Àwọn ọkùnrin tó bá tún dáa náà wọ́n tún kó sọ́wọ́ aládàáwò. All is well. Ṣùgbọ́n tó bá jẹ́ wípé ara àlùbáríkà tẹ́ ń rà ní mọ̀jẹ̀ ń tán ọ̀rá ń pa o. Òṣì lọ fi ń sayọ̀ ọyọ̀ ọ fi ìyá rẹ̀ láàrin. Ìyànjẹ tó tó láyé mo ń wá yín sí rí. Ìyànjẹ tó tó láyé mo ń wá mi ò tí ì rí. All is well yín o. Ẹ bá ń like, ẹ comment, ẹ share, ẹ subscribe. Dàbọ̀.